Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Kìnìún akéwì mo tún gbé dé ó ń gbóná lálálá ọ̀rọ̀ gbáǹkọ́gbì tí kọmọ ènìyàn láyà. Gbogbo ọmọ Odùduwà ẹ jẹ́ ká ronú lórí bá a ti fẹ́ bólóko ẹrú. Kì í ṣe ẹrú lábẹ́ Biafra ni mò ń wí, ẹrú lábẹ́ Fúlàní ni mò ń sọ. Wọ́n ti Fúlànáìtì wa tán ta òsì tí mọ̀. Fúlàní níbí Fúlàní lọ́wọ́n a ò sì fura táàrí wọ injury time láìmọ̀. Gbogbo ọmọ aládé, gbogbo aṣíwájú wa ẹ jẹ́ ká mọ pátẹ́ ń kó lórí gbogbo wa. Ìnira yìí pọ̀ jù fágbẹ̀ tí Fúlàní jẹko rẹ̀ tí ó sì tún gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọmọ aládé ti wá dẹrú Fúlàní pátá àwọn lẹ́nu ọ̀rọ̀ mọ́ rárá. 2023 ni gbogbo wọn ń garùn wò. Àwọn ògbóníyàn tí ó mọ̀ bóyá wọn dọ̀la wọn lérí 2023. Ọ̀tẹ̀ ohun tẹ̀ǹgbẹ̀lẹ̀ kó sì gbégbá kọ́kọ́ kó láàrin wọn. Gbogbo ọmọ aládé a ò lólórí tó lè ṣíwájú ogun fún wa. A ò léèyàn pàtàkì tó lè jàfẹ́tọ̀ọ́ mẹ̀kúnnù. Ṣérú Bọ́lá Tinubu Ahmed lábẹ́ mú lólórí àbírú Sowore tó sọ pé òun kì í ṣe Yorùbá pọ́ mọ Haúsá lòun ṣe àbírú Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá Ìyábọ̀ tó dákẹ́ bí olúndù tí ó lè sọ̀rọ̀ àyàfi Ìgbòho Òòṣà tó ti ń pariwo tipẹ́ gbogbo ọmọ Odùduwà ẹ tẹ́tẹ́ yín bẹ̀lẹ̀ jẹ́ ẹgbọ́rọ̀ lẹ́nu Sunday Ìgbòho Òòṣà ó tún wọn àgbójútó ó tún wọn àgbérò. Lẹ́yìn odi ẹja ṣera wa lọ́kàn àsìkò tó ẹja gbára wa nílò àwọn Fúlàní Haúsá tó ń dá àwọn bàbá wa láàmú tó ń dá ẹ̀gbọ́n wa láàmú ó tó bẹ́ẹ̀ o wọ́n mú àlẹ́ Yorùbá tó bá lọ fẹ́ dalẹ̀ Yorùbá ilé ó sì mú ọ lójijì. Kìnìún akéwì Odùduwà Republic ló sì lè ràn wá lọ́wọ́ ká kóra wa jọ ká ṣera wa lọ́kàn ká dé orílẹ̀-èdè tiwa sílẹ̀ ká lè tètè dókè ṣùgbọ́n ká dá dúró nìkan kọ́ ló ṣe kókó àti ta la fẹ́ fi ṣaṣíwájú àbáwọn tó jẹ́ pọ́rọ̀ òṣèlú ló jẹ́ wọn lógún tí wọ́n lérí 2023 láì gbèsù gbẹ̀gbà. Àwọn ọlọ́pọlọ kúkú ń bẹ nínú olórí wa ẹ ti ẹ̀ dúró ná ṣèjọba òṣèlú ló kọ́kọ́ wà ní àbílẹ̀ Yorùbá ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ nìran Yorùbá àwọn ọba lólórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n jọ wá lójú kì í ṣe ti ìsímọ́ tó jẹ́ pọ́rọ̀ òṣèlú gan ni wọ́n gbé léyà. Ìbọn tó tẹ̀ jẹ́ pọ́rọ̀ òṣèlú tí ń gbádé fáwọn ọba wa ni ò jẹ́ kí wọ́n jọ wá lójúmọ́ o. Gbogbo ọba aládé pátá Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ Aláké Ẹ̀gbá Olúbàdàn Àwùjalẹ̀ Olówu Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ Ọwọ́ Àbòkun Aláké ìlú Ẹ̀gbá Onílàlá Elérúwà Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí Aṣẹ́yìnrò àti gbogbo ọba aládé pátá ẹ fi mọ̀ ṣọ̀kan lórí Oòduà Nation. Mo ní ká ẹ fọwọ́ sí ìwé gẹ́gẹ́ bí Sunday Ìgbòho ti wí lọ́jọ́ ọjọ́ sí kí wọ́n lè ṣíwájú ogun fún gbogbo ọmọ aládé gbogbo ọba gbogbo ìjòyè gbogbo ọkùnrin gbogbo obìnrin gbogbo ọmọ Yorùbá pátápátá ní tilé toko ọ̀rọ̀ òṣèlú kọ́ leléyìí ẹ jẹ́ ká jà fẹ́tọ̀ Yorùbá ká lè tètè dókè. Ìdàgbàsókè Yorùbá ló yẹ kó jẹ wá lógún ìdàgbàsókè Yorùbá ló yẹ ká tún mójútó ṣùgbọ́n kò sáṣe ìkanjú tó lè ṣíwájú ogun fún wa ló ń kọ mí lómi inú jọjọ.
kíkanjú kò sì lè dógun iṣẹ́ láyé bọ́lá látìlẹ́yìn. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams mo ní kẹ́ ẹ síwájú ogun fún wa torí iṣẹ́ jagunjagun ni wọ́n fi ń ròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. Mo ní kẹ́ ẹ darapọ̀ mọ́ Sunday Igboho Òòṣà tó ti ń pariwo látọjọ́ tó ti pẹ́ tó ní kí gbogbo ọba aládé ó fọwọ́ sí i. Ìbà Gani Adams Sunday Igboho Òòṣà Àmọ̀tẹ́kùn OPC Vigilante Ọọ̀ni Ilé-Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ Prọfẹsọ Wọlé Ṣóyínká ó yẹ ìdìdí ogun Odùduwà Republic yìí ló lè gbà wá kúrò lóko ẹrú Fúlàní àdàmọ̀dì. Oòduà Nation Oòduà Republic la fẹ́ ní gbogbo ilẹ̀kílẹ̀ níbí gbogbo òrìṣà ilẹ̀ Yorùbá ó yẹ ẹgbẹ́ra ńlẹ̀ mo ní ẹgbẹ́ra sọ. Oòduà Nation Oòduà Republic la fẹ́ ó yá gbogbo òrìṣà nílẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba aládé tó ti jẹ Odùduwà Ọ̀rànmíyàn Ọwọ́ Ògòkun Tolú Lágelú Ìṣàjà Gbòǹgbò Àkàlà Àfọ̀njá Ọ̀ọ̀nìrìṣà bí òkú mo ní ó yá ìdìdí ogun ká lè bọ́ lọ́wọ́ ogun tí ń pa nípakúpa mo ní ká lè bọ́ lọ́wọ́ ogun Fúlàní àdàmọ̀dì. Gbogbo human rights activist pátá ìdílé Àjànàkú Akéwì Àkàndá Ìràwé Ṣòǹkó mo kí yín kú iṣẹ́ ọpọlọ irú Kúnlé Ológun Dúdú tó já síwájú wa gan ó yẹ káwọn gan lè sọ̀rọ̀ díẹ̀ lọ́rọ̀ torí kò yẹ kó jẹ́ iṣẹ́ tó bá fún yín lówó nìkan ló yẹ kẹ́ ẹ máa ṣe ẹ sì pera yín ní human rights activist bàbá Kúnlé Ológun Dúdú tó wá jẹ́ pé ṣé owó lásán ni iṣẹ́ tẹ̀yìn gbé láyà. Mo pè é níjà orin ní Kúnlé Ológun Dúdú kí n lè gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ ṣàkàtà pàrásì làgbà ń ṣe tọ́ kìnìún akéwì níbẹ̀rẹ̀ òyẹ̀ kéèyàn. Bọ́lá Tinubu Ahmed kò yẹ kí wọ́n máa tù ẹ́ láṣíwájú Yorùbá rárá kí ni ipa tó kó lórí gbogbo ọmọ aládé gbogbo aṣíwájú inú yàrá rẹ ni ọ́ aṣíwájú inú mọ̀lẹ́bí ló jẹ́ aṣíwájú inú àgbólé yín ni kì í ṣaṣíwájú fún gbogbo ọmọ Oòduà káfàtà. Bàbá wa ẹbọra òru mo ní kẹ́ ẹ dá sí ká lè jàjàbọ́ lọ́wọ́ ogun Fúlàní tí ń pa wá mo ní ká lè bọ́ lọ́wọ́ ogun Fúlàní tó ń ti Fúlànáìsì wa tán ta ò sì tí mọ̀. Gbogbo ọmọ ológun ilẹ̀ Yorùbá ló ti ń kú tán wọ́n tún pa Tọ́pẹ́ Arótilé mo ní wọ́n pa Tolúlọpẹ́ Arótilé akọni ọmọ dandan ní ká ẹ gbọ́ kankan gbé ọ̀rọ̀ nínú apá kejì ewì yìí tó ń bọ̀ lọ́nà. Ọdẹ ṣetán ọdẹ ṣẹ́rí wálé àlùkò ṣetán àlùkò rẹ̀ bí wàásù kékeléke gàgàrà wọ́n lè bí léèrè pé ta ló kọrin wì sétí ẹ̀yìn ẹ sọ fún wọn pé àdúrà gbèmí kìnìún akéwì lèmi ń jẹ́ èmi lakọni ọmọ tí dé sí ni bí ogun afọ̀fin rẹ̀ ọ̀dàgbé ìwílẹ̀. Ẹ kàn sí mi lórí gbogbo ìkànnì ayélujára ẹ láìkí péjì mi lórí Facebook àdúrà gbèmí akéwì ni ẹ subscribe sí YouTube channel mi àdúrà gbèmí kìnìún akéwì ni ẹ pè mí sórí 08020659305 ẹ máa múra apá kejì ń bọ̀ lọ́nà.